Africa Content TV. Ayé gbogbo Naija ẹkú lédè tàbí kó sábì àmì ìyá wa. Mama bẹ́ẹ̀ ẹjọ́ mi sọ̀rọ̀ rẹ̀. Mama lo 105 ọdún náà fáàlì. Ọlọ́run kan àti márùn-ún àyè mọ́tò ní orí ayé wa. Mama bàbá wa àyè wọ́n ti sá àjà ìyá bàyí lórí máa sùn. Àwọn ọmọ ojú ìsápálá àyọ́ sí ìhù àwọn àgbà ńlọ́dọ̀ ìyálùmọ́ ṣàjọ ní lẹ́sílẹ̀ ìdábà sílé àìlè lọ́sọ̀ ọmọ ní ìsáni lọ́dún wọn ọmọ àlùmọ́sà níyà ẹkú wọdú yé wà ní ìyá òṣìṣẹ́ àwọn àìgbéró ọ̀rọ̀ àjẹ́ sí ọ̀rọ̀ àìgbé bí ìṣèlú ẹ̀dá lọ́wọ́ sí ìgbé ọ̀rọ̀ àìgbé bí ìṣèlú ẹ̀dá lọ́wọ́ sí ìgbé ẹ̀dá ilé ìgbà tí ó kò ṣe ìyàpá ọmọ yóò sá ìlúṣù ẹni lórí orí ìfọ̀. Àyè ọmọbọ́lá ẹkú ìdílé ìdáwà ni wọ́n ti ṣe àlàáfíà. Àdìgbò wọn sùn ìyáwá. Ìyáwá ẹ̀wá lé lọ́dún 105. Ọmọlá ń jọ Bálájà Òdìsọ́lá. Ìyá àkọ́ òsì ọ̀dà àdébísí. Ọba lẹ́kùn máa ń yóò pẹ́ ọ́. Ọba lẹ́kùn máa ń pẹ́ ọ́. Òdìsọ́lá màmá àpọ̀ ẹ̀sìn. Ọba lẹ́kùn máa ń pẹ́ ọ́. Ọ̀rọ̀ ìyàkùn òmùdúwà. Ọ̀rọ̀ ìyọ̀sẹ̀ òmùdúwà ẹ̀dínwá rẹ̀. Ọba ní ìgbà rẹ̀. Òdìsọ́lá àlàdà màmá àpọ̀ ẹ̀sìn. Ìgbò bá wọ́n ti kú. Ìgbò àkọ́bí. Ẹ̀rọ ẹ̀yà máa bàbí jẹ̀jẹ̀. Ìlú ìjọba ọ̀rọ̀. Mama gbàgbé àdìmọ́sàbíyà ọ̀rẹ́ ayélujú ọlọ́gbọ̀n àárọ̀ àbùsùn làkúdàkà abáka yóò bọ̀ ìdílé ẹtí wọn fi bí ẹtí sọ̀rọ̀ ní àbájọ àdìmọ́sàbíyà lókù wọn dàgbà ìgbé ọmọ pẹ̀lú àwọn ọ̀sìn àdìmọ́sàbíyà àjà ọ̀rẹ́ màmá ìwé ní wàásù bẹ́ẹ̀ ló jẹ́ kí. Viva, viva, viva,
dábìdábì lọ. Ọmọ ti dábìdábì lọ. Ọmọ ti dábìdábì lọ. Ọmọ yóò. Hallelujah.